Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Àwa yẹn ṣe àáfà. Àwa kì í ṣe àáfà. Ọmọ ànábì là wa. Bọ́ ọmọ àáfà ni wá. Táwa gbé dání ó kọjá tí èèyàn lè yẹpẹrẹ. Táwa mọ̀ tán ti fi hàn wá láti bẹ̀rẹ̀ láti gbà tá a ti ṣíjú wo pé ibi ọ̀nà wà rèé láti 1995 tí mo ti lọ sí Mọ́kà. Oríṣiríṣi làwọn náà tọwọ́ bọ̀ bí i 1990, 91, 92 bí i kánná ṣàṣejẹ bí i kánná sí gbẹ́rẹ́. Gbogbo ẹ̀ náà fi ń wà wá náà gbà yẹn. Ṣùgbọ́n ńgbà tó ti di 95 tọ́nà ti là pé ibi ìlọ́nà ibi òwà yẹn kò lè gbé ẹ débi kankan ibi ìlọ́nà. Ní ọ̀nà tí mò ń sọ pé ọ̀nà alukurian yẹn náà la dé tẹ̀lé láti gba yẹn dé sí. Alukurian tí mo wá ń sọ yẹn ni àwọn bàbá tó ń jókòó yìí òun náà gbé dání láti orí bàbá nọ́mbà ẹni àtàwọn bàbá tó kù yìí. Mi ní lè dárúkọ tó ẹ má bínú ẹ jọ. Àáfà àmì Ọlọ́run. Daramallahu hayatahu. Ẹ má bínú pé mo pè yín lórúkọ o. Torí ọjọ́ orí kọ́ ni tá à ń wí báyìí tá à ń gbé dání yẹn là ń sọ báyìí. Torí gbà mí àwọn náà ni Alhaji àyín 50 something bàbá ẹ má wo èjì. N tó wà lọ́wọ́ yín yẹn ju èjì tèmi lọ. N tẹ́ gbé dání yẹn ó ju èjì mi lọ ní ọ̀nà ọgbọ̀n gan. Àti tó bá máa di November yìí ń ṣe àwọn pé 53 àgàn ń dàgbà lọ báyìí ni 53 kò ṣe é kéré. Lóbi kéré mi. Bọ̀tá bá ń sọ pé ọ̀rọ̀ àlùkùránì kí ló ń jẹ́ 53 mi tá Kùránì wa. Nta àgbé dání ni ẹ àmọ́ oríṣiríṣi tí wọ́n máa ti sà bóyá gbà kí ká sùn bóyá ká ti sùn lọ ká má mọ̀ àwọn tá a jọ jẹ́ rivalry ń di iṣẹ́ yìí wọ́n á ti sà oríṣiríṣi bọ́ nta àgbé dání yẹn ò lè jẹ́ kó wọlé. Nta àgbé dání tá a mọ̀ yẹn táwọn afá mi àwọn afá Sẹ̀mí White àwọn afá Líláfi number 1 àwọn afá láàrin ọkọ̀ Fatima Olúpọ̀ bèrè Bello ní l'Amẹ́ríkà tó láwọn tá a jọ bẹ̀rẹ̀ ńgbà tí o ti sin kọ̀ọ̀kan nìyẹn. Ntọ́ fi wọ́n wá nìyẹn adẹ̀gbà torí pé àgbà lọ́wọ́ wọn adẹ̀rọ̀ náà ń bẹ̀ Ọlọ́run dẹ̀ tọ́ wa. Ṣé ní bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ mi mi mọ nǹkan tí mo lè fi qualify wọn mi mọ nǹkan kan bóyá nǹkan báyìí ni bàbá fi qualify bàbá yìí ẹ̀rí kó ti do ní bàbá ń sìn torí mo ti sọ̀rọ̀ alukurian pé tán gbé dání ojú èmi lọ so mi gbọ́dọ̀ lárúkọ mọ́ ọ lórí wọn. Ó pọ̀ nínú àwọn àfáà tó yẹ pé tó bá wò pé olórin ayé lélẹ̀ torí bọ́ ti ń pè wá nìyẹn àwọn olórin ayé mi mẹ́rin tí ó sì láyé bóyá ọ̀run làwọn tó kù wà torí mi ò mọ̀ àwọn gospel singer àwọn Islamic singer bóyá ọ̀run náà ti ń kọ́ ni mi ò mọ̀ bọ̀dá wọn máa sọ tí wọ́n ṣe wá ní àwa olórin ayé bàbá yìí wá pàtó olórin ayé tì ọ̀ gbókè Pasuma mo fẹ́ràn ẹ̀. Níjọ́ tí fẹ́ yẹn máa ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́tipẹ́ ọ̀bọ̀ ọjọ́ tí wọ́n ń ṣe ìṣílé wọn tí wọ́n ṣe fọ́lọ́jọ́ bíi 3 àbí 4 tí mo wà nínú àwọn olórin tó wá kọrin níjọ́ tí wọ́n fún àwa àwa olórin ayé tí mo ti wà nínú àwọn tó wá kọrin ni mo ti rí pé bàbá yìí nífẹ̀ẹ́ mi kó tó di pé àfáà lè pe onífújì tó kọrin tó bíi 2 àbí 3 tán pín wa sọ́tọ̀ọ̀tọ̀ bọ̀ pé ebí mi ṣe máa appreciate nǹkan ó yàtọ̀ sẹ́lòmíì èmi appreciate pé àfáà ní ẹni yìí àfáà ńlá kò ní jẹ́ àfáà kékeré àfáà tó níjọ àfáà tó nọ́mọ lẹ́yìn rẹpẹtẹ àfáà tó lórúkọ rẹpẹtẹ ó wá fẹ́ ṣe ìṣẹ̀lẹ̀ wa ní kí Pasuma wa kọrin láti ìjọ yẹn náà lèmi náà ti wò pé gbogbo nǹkan tí bàbá yìí bá fẹ́ èmi náà ready àti máa fún wọn. bàbá wa àfáà Sheriff ara ń tàn wí ni
ẹ má bínú bàbá torí mo rí pé àwọn náà náà connect mi àti bàbá yìí pọ̀ tó fi di pé mo lọ kọrin níbi Lájẹgúnlẹ̀ níbi lọ́ọ̀ṣì wọn. ṣé ní tí mo fi láǹgbà báyìí ni pé kéèyàn máa tẹ̀lé yàn káwọn tó wà lẹ́yìn ẹ̀ máa ṣoríire kò ń ṣe nǹkan tó easy o bàbá jẹ́ àṣọ tó tọ́ o kò easy o ó máa ń lójú àwọn èèyàn tó lè wọ́n máa lẹ́nìkan ń lòrà àwọ̀ yàn ok wọ́n lọ ń lòrà àwọ̀ ẹ̀ wọ́n lòrà àwọ̀ ẹ̀ òun lọ Amẹ́ríkà ọ̀gá ẹ̀ ń lòrà àwọ̀ ẹ̀ onímọ́tò bíi 3 ọ̀gá ẹ̀ ń lòrà àwọ̀ ẹ̀ ó ti kọ́lé bíi 4 aláyẹ̀ ẹ̀wọ̀ ṣé ìkan mi wà lẹ́yìn ìràwọ̀ tọ́ga lè lò ẹjọ́ lò ẹjọ́ ẹ fún ẹjọ́ kó lo everything pa ayé mi kì í ṣá wọ́n náà ń lòrà àwọ̀ onílé bíi 3 wọ́n náà ń lòrà àwọ̀ onímọ́tò bíi 4 wọ́n ń lòrà àwọ̀ Amẹ́ríkà lọ́la London lọ́túnla yín kinní kan ẹ wo olóyè ṣé nǹkan mi wà lẹ́yìn ìràwọ̀ ẹ kò fọ́gà torí kò ń ṣe nǹkan tó easy káwọn èèyàn wà lẹ́yìn ẹ kọ́ everybody dem máa make ẹ so mo á rí i pé ó dà pé irú ẹ̀ dàbí tèmi ni bàbá yìí náà torí gbogbo àwọn tó wà lẹ́yìn tèmi náà Ọlọ́run kò ṣàánú ni gbogbo àwọn táwọn bá lè ń ga ìdídó ó bá tí àwọn bọ̀dà pẹ́ kú gan àwọn dèjì everybody wá kódìgbà tó bá sọ wọn máa rí lára wọn pé àwọn ọmọ ẹ̀yìn Pàṣọ yìí ń gbádùn àdẹ̀rẹ̀ àwọn ẹlòmíì tó máa rá àwọn ọmọ ẹ̀yìn wọn lọ́wọ́ ni ọmọ olóyè yẹn ti pa àwọn ilé ìsáyé o kọ́lọ́n kó ṣàánú wa ni o. mo rí pé ìràwọ̀ wa fẹ́ bára wa mu òun ni ti bàbá Agbaje tí à ń ṣe lé ní ẹ̀yin bàbá àwọn oníwọ̀n tá a fẹ́ sọ sóso nǹkan tá a kàn ní láti ṣe yín báyìí ni pé bàbá yìí ti sọ lẹ́yìn mi pé alihamudulilayi 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 rabbil alamin tí a bá ti ṣe alihamudulilayi fún nǹkan tó bá ṣe fún yàn wọn ní lọ́pọ̀ ẹ̀ máa wá gẹ́gẹ́ báwọn afáàyè sọ fún mi nìyẹn torí pọ̀ nínú nǹkan tó máa ń ṣe tó máa ń ṣàdúrà fúnra mi torí mi ìwọ̀n kí Pasuma ó wà nínú orin tí mo kọ ẹ̀ pé Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma Jíbọ́lá tí wọ́n ti rò pé ó pé kíní kò lè bá wọn jẹ́ níyàn mọ́ ó padà dàmọ́ tí wọ́n fọwọ́ sọ̀yà pé ọmọ àná because wọn àwọn èmi kan fúnra mi jókòó mo kàn rò pé ṣé mi ni ṣá mo kàn rò pé ṣé mi ni àbí mi kọ́ mo kàn rò pé kò ń ṣe mi pọ́ lọ́hùn ni ẹgẹ tí Ọlọ́run bá ṣe ìkẹ́ èèyàn téèyàn bá ti ṣe alihamudulilayi fún kẹ́ tó ṣe mo mọ̀ pé àlékún oore Ọlọ́run á jẹ ti òǹtọ̀ ẹ̀yin ṣáàmà mi tẹ́ dédé tẹ́ wà ń bí àlẹ́ àti everybody ẹ̀yin ṣáàmà mi tuwálé sà mo kí gbogbo yín àtẹ̀yìn àfa àtẹ̀ everybody Ọlọ́run á jẹ́ kí gbogbo wa Ọlọ́run á jẹ́ àjèrè iṣẹ́ ọwọ́ wa o iṣẹ́ ọwọ́ Agbaje ló ń jèrè iye tó lóyà sọ́gà ni iṣẹ́ ọwọ́ ẹ̀ lélẹ̀ bí wọ́n bá lóyà sọ́gà yàn á jèrè ń bẹ̀ tó ń ṣe pé bóyá wọn máa jọ̀gá ẹ̀ lẹ́sẹ̀ tó wọn máa bọ́gẹ́ rẹ̀ rìn wọn máa sọ ibi tó gẹ́ ẹ̀ wá ibi tẹ́tí lè mú ni yó ó ti gbọ̀nà bí n sìn ẹ lọ dóde ń bẹ̀ wọn máa gbàbẹ̀ ẹ ṣáà múlẹ̀ bíi 700 million ló wà nínú báàgì tó gbé sínú mọ́tò ẹ múlẹ̀ ẹ gbà lọ́wọ́ ẹ̀ o fẹ́ gba ṣíà tó máa pa ẹ́ no ṣíà tó máa pa ṣíà tó fẹ́ gbà yẹn ló máa pa ẹ́ olóyè nítorí tó máa ti mú kan nu wọn wọn máa kà pé wọ́n wà ń bẹ̀ wọn máa ti kà pé wọ́n wà bẹ́ẹ̀ kó wọ́n lè rán wa ọ̀ṣẹ́ ti yẹ nìyẹn so loyalty l'Agbaje ń jẹ lónìí so everybody tá a bá wà lẹ́yìn èèyàn kan ẹ jẹ́ ká rántí pé àwọn náà ṣe máa dọ̀gá ká lóyà sí i tá a bá lóyà sọ́gá yẹn àwọn ọmọọṣẹ́ tiwa náà létà lọ́la wọn á lè lóyà sáwa náà Ọlọ́run á gbàdúrà gbogbo wa o tèmi ojú bẹ́ẹ̀ lọ ẹ ṣe. Masha Allah. ṣé ọwọ́ tí ká dá fóònù yìí padà ká tà á. bẹ́ẹ̀ tí ní kàlájì ọ̀sọ́ lọ́sọ̀hún àwọn sheikh wa làwọn dúpẹ́ lọ́dọ̀ yín wọ́n làwọn fẹ̀mí ìmoore dáadáa hàn wọ́n lẹ̀ ní ṣìṣe tọ́ àdúrà bá kan bàbá àgbà náà ń bẹ ní wọ́n sì ṣàdúrà ìṣẹ́jú márùn-ún kásáré jamọ́ra lọ bàbá sẹ̀mí wáyé.